àárín àwọn ẹni tó lọ́wọ́ bá ṣépè fún. Ẹni tó bá ti ń lọ sọ̀láàtì lára tí kìí bá ti ṣe lákòókò rẹ̀ ó ti wọ àárín àwọn ẹni tó lọ́wọ́ bá ṣépè fún. Èpè wo lọ́lọ́run ṣẹ́ fún wa nínú Suratul Ma'un? Ọlọ́run ní fawailun lil musallin alladhina hum an salatihim sahun. Ọlọ́run ní ègbé àyè kan ni wọ́n ń pè ń wáìlù nínú náà jahannam, kọ́lọ̀ ń dákun kó ṣàánú wa. Àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní kò sí ń tà sọ síbẹ̀ tí ò ní yọ kó máa jẹ́ ti àwọn àṣẹ sọ̀láàt. Ta ni nínú wa àwọn ẹni tí máa gbàgbé sọ̀láàt wọn tí wọn kì í ṣe lásìkò rẹ̀? Subhanallah. Ọ̀dọ̀wọ́ wa o kìí ṣe kéèké ṣe rárá o, torí kìí ṣe rárá ìdájọ́ tiẹ̀ tún burú. Ó ń ṣe ṣùgbọ́n máa fi ń falẹ̀ irú nǹkan tí ń retí rẹ̀ nu, kọ́ ló ń ṣàánú wa. Iṣẹ́ wo náà làwa ń ṣe tá a fi ní ṣe sọ̀láàtì lásìkò rẹ̀? À ń tajà, à ń rajà ni, à ń kọ̀wé, à ń kàwé ni, à ń ṣiṣẹ́ oṣù ni. Ẹ̀mí gbogbo sí ó gùn ju ẹni tí ń ṣe lọ. Torí ńgbà tí wọ́n bá kú, iṣẹ́ yẹn ò tún ní dúró, ìwọ lọ́ọ́ ya lọ. Ọjọ́ tètè ṣàánú ara rẹ̀, mójútó ọ̀rọ̀ ara rẹ̀ kó tó di wípé abúlé àti ahéré yóò padà kẹ́yìn asusu jẹ rẹ̀. Mójútó ọ̀rọ̀ ara rẹ̀, ikú ń bọ̀, gbogbo rubbish, gbogbo nonsense, gbogbo ẹ̀tàn jẹ yóò padà di history. Ìwọ ò sì ní lọ níbi pé kó bọ́ mẹ́sẹ̀ rẹ̀ lọ́wọ́. Ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ́ńkọ́ láì jìyà. Kọ́ ló ń ṣàánú wa. Gbogbo ń tẹ́ ń rí ilé ayé ta yínrínyínrín, àríkójọ fúngbà díẹ̀ ni á padà lọ. Eléyìí táwọn ọ̀ka kún un náà ni ó bá wa lọ. Sínú àdìsí Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní nǹkan mẹ́ta máa ń sinmi dé sáré. Méjì ó padà, ọ̀kan ni ó ṣẹ́kù. Mọ̀lẹ́bí ẹni a máa sinmi dé sáré.